ò ní gba àwọn tó ń dá rògbòdìyàn Yorùbá Nation sílẹ̀ láàyè láti wọ ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà ìpínlẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Adémọ́lá Adélékè ló fohùn léde látàrí ìṣẹ̀lẹ̀ tó wáyé nílùú Ìbàdàn lọ́sẹ̀ tó kọjá. Ẹ wá gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ohun tí gómìnà Adémọ́lá Adélékè sọ, ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, ìkànnì DigiNaija Television lẹ́kàlẹ̀ sí tẹ̀ tí ń wò mí, ẹ máa bá wa tẹ subscribe button tí ń bẹ lójú ìwòran yín, ẹ like, ẹ comment, kẹsì máa pín fọ́nrán yìí kó máa lọ káàkiri. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀. Gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti fi ọ̀rọ̀ ọ̀hún ṣe ojú báyìí làlákàn fi ń sọrí pẹ̀lú bí wọ́n ṣe pàṣẹ fún gbogbo àwọn elétò ààbò nípínlẹ̀ ọ̀hún láti gbáradì kó sì tako ẹnikẹ́ni tó bá gbìyànjú láti dá rògbòdìyàn Yorùbá Nation sílẹ̀ nípínlẹ̀ ọ̀hún. Eléyìí jẹyọ látàrí ìkọlù tí àwọn ajìjàgbara Yorùbá Nation lọ ṣe sí ilé-iṣẹ́ ìjọba tí ń bẹ lágodi nílùú Ìbàdàn lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá, níbi tí wọ́n ti dá ọ̀pọ̀lọpọ̀ rògbòdìyàn sílẹ̀, ṣùgbọ́n tí ọwọ́ padà tẹ 21 nínú wọn tí wọ́n sì ti ń fi ojú winá òfin báyìí lọ́wọ́lọ́wọ́. Láti wá dènà irú ìṣẹ̀lẹ̀ ọ̀hún, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Adémọ́lá Adélékè ní òun kò ní lajú òun sílẹ̀ láti jẹ́ kí ohun tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ kó wáyé ní ìpínlẹ̀ tí òun ti jẹ gómìnà. Fún ìdí èyí, ó ní òun ti pàṣẹ fún gbogbo àwọn elétò ààbò láti dáàbò bo gbogbo iléeṣẹ́ ìjọba àtàwọn nǹkan ní ìjọba ìpínlẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ sì ní kán pèsè ètò ààbò tó péye sí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti ìpínlẹ̀ ọ̀hún, ìyẹn Ọ̀ṣun State Broadcasting Corporation OSBC, eléyìí tí ó ní ó ṣeé ṣe kí àwọn ajìjàgbara ọ̀hún kan fẹ́ ṣe ìkọlù sí. Ó lágbára ẹ̀yin èèyàn. Gómìnà Adémọ́lá wá lo àkókò náà láti gba gbogbo àwọn ọmọ Nàìjíríà lámọ̀ràn láti jẹ́ kí ìfẹ́ pẹ̀lú ìṣọ̀kan kó jọba láàrin wa, kálàáfíà náà lè wà ní agbègbè wa. Ó ní dípò tí àwọn ajìjàgbara ọ̀hún ṣe ń ṣe ìkọlù ìfipágbàjọba lọ́tùn lósì, wọn kì bá dáa kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti lè jẹ́ kí àtúntò dé bá ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní gbogbo rògbòdìyàn lọ́tùn lósì nípa afẹ́fipágbàjọba kọ́ ni yóò sọ́ọ̀fù gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin èèyàn, tẹ́ ẹ̀ bá sì gbàgbé wípé olóyè Sunday Ìgbòho ti jáde láti wá sọ wípé òun ò mọ nǹkan kan nípa ìkọlù tí ó wáyé ọ̀hún ní ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ó ṣàlàyé wípé faction àwọn Yorùbá Nation agitator ti tàwọn kò lè ṣe irú ìkọlù ọ̀hún sí iléeṣẹ́ ìjọba rárá. Eléyìí tó sì ṣe wípé àwọn olólùfẹ́ Yorùbá Nation àtàwọn olólùfẹ́ olóyè Sunday Ìgbòho pàápàá gan wọ́n ti ń sọ̀rọ̀ sókè wípé olóyè Sunday Ìgbòho ò kì í ṣe oníjàgídíjàgan, ìyànjẹ báyìí ni kò fẹ́. Eléyìí tó sì ti jẹ́ kí ó ti gẹ̀ẹ́nì ọ̀pọ̀ ọ̀tá, tí ó sì jẹ́ wípé àwọn kan tí wọ́n nífẹ̀ẹ́ olóyè Sunday Ìgbòho ni wọ́n ń gbìyànjú láti dáná ọ̀tẹ̀, láti dá rògbòdìyàn sílẹ̀, láti ba olóyè Sunday Ìgbòho lórúkọ jẹ́ látàrí wípé wọ́n mọ̀ pé ó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn tó ti ń pè fún ìdásílẹ̀ Yorùbá Nation. Ẹ̀yin èèyàn wa, kí lè ròǹgbà tí yín lórí ọ̀rọ̀ yìí? Ẹ máa sọ sí kọ́mẹ̀ntì káàjọ máa gbé yẹ̀wò. Èyí lohun tá a tún rí gbọ́ tá a ní ká wá fi tó ẹ̀yin èèyàn wa létí nípa ìkọlù tí ó wáyé ní ìlú Ìbàdàn lọ́sẹ̀ tó kọjá. Títí dìgbà míì tátún wá jọ máa pàdé, ìkànnì DigiNaija Television lẹ́tí wò mí tẹ̀ tí ń gbọ́ mi. Ẹ má gbàgbé láti máa tẹ subscribe button tí ń bẹ lójú ìwòran yín. Ẹ like, ẹ comment, kẹsì máa pín fọ́nrán kó máa lọ káàkiri. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.